Ojutaaye Gist TV. Kindly subscribe. Wumi Toriola mọ̀ tó ṣe bẹ́bẹ̀ ó ti drop movie àràmọ̀ǹdà tí àkọlé rẹ̀ ń jẹ́ MORIYE. Ẹ̀yin ará wa àmọ́ ní kàgbákò ẹ má gbàgbé láti subscribe sórí Ojutaaye Gist TV ibi láti máa mú movie news wá fún yín. Níbi àkójọpọ̀ ìròyìn la máa ń ṣe lóòótọ́ ṣùgbọ́n movie yìí tí ẹ bá wò ẹ rí ọgbọ́n kan sí méjì, ẹ̀kọ́, òye àti ìmọ̀ ǹdẹ̀ máa rí kọ́ nínú movie nítorí movie tí Wumi Toriola bá ti gbé jáde gbogbo wa la ti mọ̀ wípé kò sàṣàdànù bẹ́ẹ̀. Pàápàá jùlọ àwọn ojú tí mo tún wá rí nínú fọ́nrán movie ó fi hàn gbangba wípé eré àgbéléwò yóò kọ́ gbogbo wa ní ẹ̀kọ́, òye àti ìmọ̀ tí ọmọ èèyàn fi ń gbélé ayé. Wumi Toriola mo ṣe ṣàdánkádà fún eré àgbéléwò èyí tí ẹ gbé jáde sí orí YouTube tí ó jẹ́ wípé ẹ̀kọ́, òye àti ìmọ̀ òní ò kọ́ gbogbo àwọn ojú tí ó wò. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojutaaye Gist TV níbí láti máa mú àkójọpọ̀ ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan bí ti ń ṣẹlẹ̀ bí ti ń gbóná lọ́wọ́lọ́wọ́. Ẹ má gbàgbé láti subscribe ẹ lọ wo movie náà ẹ tara ṣàṣà.